Ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Bídèmí Kòsọ́kọ́ ọmọ Jídé Kòsọ́kọ́? Àṣírí bí Lizzy Anjorin ṣe rọ ọkọ rẹ̀ ti tú síta o. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Inú ìdùnnú àtayọ̀ ni àwọn ẹbí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà Bídèmí Kòsọ́kọ́ àti ọkọ rẹ̀ wà báyìí látàrí ọmọ jòjòló làǹtìlanti tọ́lọ́run fi ta wọ́n lọ́rẹ. Ẹ̀gbọ́n rẹ̀ tóun náà jẹ́ òṣèré tíátà ìyẹn Ṣọlá Kòsọ́kọ́ ló fi ìròyìn náà léde lórí ẹ̀rọ ayélujára rẹ̀ tó sì fi àwòrán ìyá àti ọmọ tuntun náà hàn tó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún àlékún oore náà. Gbogbo ará, ẹbí àti akẹgbẹ́ òṣèré náà ló kíkó oríire fún oore làǹtìlanti tọ́lọ́run fi ta wọ́n lọ́rẹ náà. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Lizzy Anjorin ti sọ bó ṣe ra ọkọ rẹ̀. Ẹ gbọ́ ohun tó sọ. Èmi mo san dáórì ẹ̀ ṣe bówó mi ló gbé. Nígbà tí mo rí pọ́kùnrin gidi ni tí mo ti lélẹ̀, nígbà tí mo ti lọ sílùú mi tí mo ti lé sílẹ̀ tó ti sọ fún mi wípé owó wà ńbẹ̀, ọmọ wà ńbẹ̀, ó tún kó estate dání. Mo dẹ̀ lọ sọ́dọ̀ àwọn family wọn, ẹ jọ̀ọ́ mo fẹ́ ra Mr. Lawal, wọ́n dẹ̀ ní mú 10,000 naira, wọ́n ní mú 100,000 naira wá, mo dẹ̀ kó 10 billion lẹ̀. Mi ò dẹ̀ pàdánù owó tí mo kó sílẹ̀. Tóbìnrin gidi bá pàdé ọkùnrin gidi, owó gidi lẹ̀ kó rà wá jèrè ẹ̀. Imagine tí mi ò bá kówó lè ra Mr. Lawal, kéèyàn tó lè ra ọkùnrin ní 10 billion naira. Ìyábọ̀, ọjọ́ tó o ti dáyé ṣé o ṣiṣẹ́ 10,000 naira rí? Nígbà tí mo dẹ̀ ra ní 10 billion naira láàrin oṣù kan ó dẹ̀ yẹwọ́. Bọ́n ṣe sọ nílùú mi, ìgbà tó dáfá nílùú mi, because gọ́vnà wà lọ́wọ́ mi, sẹ́nìtì wà lọ́wọ́ mi, kò sọ́kùnrin tí ò sí lọ́wọ́ mi. Àdóra wa o, bọ̀tájọ́ wà ní gógó, wọ́n ní padà sọ́dọ̀ èlé. Màmá ẹ̀ ti ní kó o fẹ́ èlé. Màmá ẹ̀ tó ní kó o fẹ́ èlé mọ̀ nǹkan tó ń sọ. Màmá ẹ̀ mọ̀ tó ń sọ. You don't understand? Mo dẹ̀ lọ sọ́dọ̀ àwọn family Mr. Lawal, èèlò 100,000 pẹ̀. Ọkùnrin tó sọ pé ó máa yọ owó, ó máa yọ ọmọ, ó máa yọ estate, mo dẹ̀ kó 10 billion naira ni. Ó dẹ̀ yín owó. Àárín oṣù kan mo ti rówó mi padà, orí èrè ni mo wà. Orí géènì ni mo sì wà báyìí. Kọ́ ló ń fún wa lẹ́mìí gígùn tí màá fi jẹ géènì mi pẹ́. You don't understand? So I am saying this to ẹ̀yin obìnrin tí Ọlọ́run ti gbéga tẹ́ ẹ dẹ̀ mọ ọkùnrin tó lóyà sí yín. Irú ọkùnrin tí Ìyábọ̀ Òjó ń wá kọ́ ni Lizzy Anjorin máa fẹ́ o. Èmi ò wá ànóde Maliam. Ẹ rí bí Bendy roller waist ṣe fi Ìyábọ̀ Òjó ṣẹ̀sín lọ́dọ̀ Daddy Freeze. Ó ní àkàlẹ́bá Malia. Ẹ rí bí honorable tó fẹ́ kú sí lọ́rùn. Honorable bọ́dà tó wà l'Abuja. Mr. G tí Ìyábọ̀ Òjó ti parọ́ fún wa lọ́dọ̀ Gistlover. Ó ti àbí ẹ̀ka sórí yẹn gbà lọ́dọ̀ Gistlover. Ṣé wò ká? Ó ló ti ra diamond ring fóun, ó ti ra àbálọ àbábọ̀. Nǹkan tá à ń gbọ́ ni pé Gino mi tún ní fún ẹ lóbẹ̀ mi. Sorry mo dárúkọ yín bọ̀dà mi ẹ má pè. Ẹ̀yin èèyàn kí lẹ rí sí fídíò yìí? Ṣé ẹ̀yin lè ra ọkùnrin tẹ́ bá jóbìnrin tẹ́ lówó lọ́wọ́? Ṣé lè ra ọkùnrin gẹ́gẹ́ bí Lizzy ṣe sọ pé òun rọ́kọ tiẹ̀?